وأنفا. ọkùnrin ni ọ́ ni obìnrin ni ọ́ ni tó bá ti ń jẹ́ mùsùlùmí àwẹ̀ dọ́gba yẹn fọ́ ó di dandan. فنحن نحمده àwọn wa ń dúpẹ́ fọba náà. ونستعينه bẹ́ẹ̀ làwọn ará lọ́wọ́ rẹ̀. ونستغفره bẹ́ẹ̀ la ń tọrọ àforíjì pé kó foríjì wá. ونتوكل عليه bẹ́ẹ̀ la sì gbára lé pa lẹ́nu kankan tá a lè fẹ̀yìntì tá a lè gbára lé mọ́. ونستهديه bẹ́ẹ̀ làwọn lè kún mọ̀nà lọ́dọ̀ rẹ̀. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. àtúnwá fi ń wá sọ̀rọ̀ níbi àbúrò ẹ̀mí wa ìṣòkò fún àfọ̀gbáyà wa bó ṣe ṣe fún ànábì wa Muhammad èyí tí ọ̀gá kó sì gbà kúrò lọ́wọ́ wa. من يهده الله torí pé ẹgbẹ́ náà bá fi mọ̀nà. من يهده الله ẹni tọ́lọ́ bá fi mọ̀nà. فلا مضل له ọ̀sẹ̀ tó lè sọnù máa. ومن يضلل فلا هادي له. ẹ̀tọ́ náà bá sì dùnú ọ̀sẹ̀ tó lè fi mọ̀nà. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. lẹ́yìn ọ̀pẹ wa wọ́n jẹ́ ní pé kò sí ọba kan àyàfọ́ lọ́wọ́ ọba tí olórogún ni. وهو أعلم بمن ضل عن سبيله. ọba tó ní máa nípa ẹni tó sọnù kó lójú ọ̀nà rẹ̀ tí ò kírun tí ó gbàwẹ̀ tí ó lọ sàká ọba náà ní máa ń pa rẹ̀. وهو أعلم بالمهتدين. bákan náà ó sì ní máa ń pa àwọn tó wà lójú ọ̀nà tí wọ́n mọ̀ náà pé gbogbo tó ní àmàṣe láàmàṣe. وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. àtúwọ̀n akẹ́kẹ́ aṣíwájú wa Muhammad ẹgbẹ́ ọlọ́run ní òjíṣẹ́ ọlọ́run ní ìjọ ọlọ́run ọlọ́run kọ́ máa bá a. حجته على خلقه. ànábì kó ṣe pé òun là jíjẹ́ àjọ ọlọ́run lórí gbogbo ẹ̀dá ẹgbẹ́ ṣe fún ọlá ànábì sí yín pé kó ní kẹ́ ẹ máa kírun ṣé kó ní kẹ́ ẹ máa gbààwẹ̀. وأمينه على وحيه. ànábì tó ṣe pé òun ní fọkànbalẹ̀ ọlọ́run lórí tó fi hàn ànábì. ومصطفاه على خلقه. ànábì tó ṣe pé ọlọ́run ṣàlẹ́sà lórí gbogbo àwọn ẹ̀dá tó dá. وإمام أنبيائه ورسله. òun náà lásìwájú gbogbo àwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ bákan náà. صلوا على رسول الكريم wọ́n ní ẹja tọrọ ìkẹyìnkẹ àbọ̀tíṣẹ́ ńlá lápálẹ́ mi. وعلى آله kíkẹ́ náà máa bá wọn ará ilé rẹ̀. وأصحابه wọ́n máa bá wọn sàhábà rẹ̀. وسلم. àtàláfíà ọlọ́run. أما بعد lẹ́yìn náà. عباد الله gbogbo àwọn ẹrúsìn ọlọ́run. خطبتنا اليوم ọ̀rọ̀ àwọn bàbá wa ní jímà tòní. تدل على شهر رمضان. yóò máa dá lórí oṣù Ramadana. بئس الذين لا يعبدون الله wọ́n ní síọ̀ àwọn tó ṣe pé wọ́n ń sin lọ́hùn. إلا في رمضان. àbí tí Ramadana bá dé nìkan wọ́n máa gbàtẹ́ wọ́n máa gbà ní wọ́n máa gbà gbogbo ẹ̀. قد جاء شهركم رمضان. àwọn bàbá wa wá ń lò yẹn ní wọ́n ló sùn yín lóde yìí o sì tẹ́ bá ní sin lọ́hùn lóde yẹn tí èsì lọ́hùn lọ́jọ́ lásán àbínú àwẹ̀. شهر عظيم. wọ́n ló sùn tó tóbi ní شهر الرحمة oṣù kí ọlọ́run ni والمغفرة. oṣù àforíjì ọlọ́run tí ó foríjì yẹn tó tún kẹ́yàn. وشهر التوبة من الذنوب. oṣù tá a tún bá kó bí ẹsẹ̀ ní pé gbogbo ẹsẹ̀ tí mo ti ṣẹ̀ wọlé rẹ̀ jì ní. شهر فضل الله به أمة محمد صلى الله عليه وسلم. oṣù tọ́lọ́run fi dá wa ní ọmọ nẹ́bí tó fi dá wa lọ́lá ní pépé ẹ bá sẹ̀mí títí bá ti wọnú Ramadan yìí foríjì yìí bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ nǹkan títí tí ìdáhùn ẹ bá ti wọnú Ramadan yìí fi lè yí lọ́wọ́. وشهر أنزل الله فيه كتابه. oṣù kan ní tó ṣe ní pé ọlọ́run sọ tírà rẹ̀ kalẹ̀ nínú rẹ̀ òun náà ní Al-Qur'an al-Karim. وفتح للتائبين فيه أبوابه. ọlọ́run wá sílẹ̀kùn rẹ̀ kalẹ̀ ilẹ̀kùn àlìjẹ́nà ilẹ̀kùn tútù bá kalẹ̀ pé ta ló fẹ́ túbá kí n foríjì. فلا دعاء فيه إلا مسموع. ọ̀wá sí àdúrà kan tá a ṣe nínú àwẹ̀ àyàfi kọ́ ló wọ́n gbọ́. ولا عمل إلا مرفوع. kò síṣẹ́ kan tá a ṣe nínú àwẹ̀ àfi kí sẹ́ni àmọ́ lọ́dọ̀ ọlọ́run lókè. ولا خير إلا مجموع. kò sóore kan bó ṣe lè wù kó kéré máa wọ́n kó jọ fún ọ ní ó di tẹ́wọ́ gbà nínú àwẹ̀. ولا ضرر إلا ممنوع. ọ̀wá sí nira kan tó lè máa kàn ọ́ tó bá bẹ̀rẹ̀
سائر الشهور. àwọn bàbá wa ní ká lọ mọ ìgbẹ́rù oṣù ramadana kò sínú oṣù méjèèjìlá yòókù ọ̀kan náà nínú méjèèjìlá. لأن ما من أمة wọ́n ní kò sínú ìjọ kan. لأن ما من أمة dájúdájú kò sínú ìjọ kan. لأن dájúdájú nítorí pé ما من أمة kò sínú ìjọ kan ولا نبي kò sínú ànábì kan. إلا وقد فرض الله عليه àyàtúkọ́ náà mo ṣe àwẹ̀ lọ́rọ̀ ẹ̀yà fún. ولا أمته صيام شهر رمضان. àti pé kò sínú àwọn àyùmọ̀ kan àyàtúkọ́ náà mo ṣe àwẹ̀ lọ́rọ̀ ẹ̀yà fún wa. وقال رسول الله صلى الله عليه وسلم ànábì wa Muhammad ìjọ ọlọ́wọ́ lọ́wọ́ ọwọ́ abẹ́rẹ́ ọ̀rọ̀ sọ báyìí pé. أخبرني جبريل عليه السلام ọlá kọ́kọ́ náà jìbìrìlù ó fún mi ní ro ìjọ ọlọ́wọ́ ọlọ́kọ̀ máa bá a. وقال يا محمد ìwà pé ìwà nàbí. يا محمد يا محمد من ذكرت عنده ولم يصلي عليك ẹnikẹ́ni tí wọ́n bá dákọ̀ ànábì tí wọ́n dákọ̀ rẹ̀ létí rẹ̀ tí ọ̀wá sàṣà láti fún ànábì. فمات ọwọ́ akú lórí pípọ̀ sàṣà láti náà fún ọ. ولم يغفر الله له ọlọ́wọ́ ní forí yìí. صلى الله عليه وسلم فدخل النار yóò wọ̀ nẹ́ni lójó jẹ́ pé bá yóò wá ànábì. ọwọ́ wà ní tọ́lẹ́ẹ̀tì ọgbọ̀dọ̀ bá wọn sí. فدخل النار أبعده الله ọlọ́run ànábì wá ní ọlọ́run ọba wa wọlé tán irú wíwá lábẹ́ ọlọ́run kó gbé jìnnà sẹ́ni kọ̀ọ̀kan wa. فقال نبي آمين ànábì wa sọ̀rọ̀ nígbà tí kí nínú sọ̀rọ̀ sọ̀rọ̀ àmì bẹ́ẹ̀ náà ni ó dùn. ثم قال جبريل عليه السلام jìbìrìlù tún wá sọ̀rọ̀ lẹ́ẹ̀kẹ́ yìí. من أدرك والديه ẹni bàbá ìyá rẹ̀ àti bàbá rẹ̀ láyé tó fojú kàn wọ́n pé bàbá tó bí mi ní ìyá tó bí mi ní. أو أحدهما àbọ̀kan lọ́ba nú àwọn méjèèjì bóyá ìyá lọ́ba àdúgbò báyà ọba bàbá. فلم يغفر له kò wá rí àforíjì látara àwọn ẹgbẹ́ á pẹ̀lú dáadáa tó ṣe sí ìyá rẹ̀ pẹ̀lú ìdùnnú tó kó bá bàbá rẹ̀ àforíjì hàn látàyè kò rí rú ẹ̀. فدخل النار أبعده الله ìwé bẹ́ẹ̀ yọ wọ náà ni ọlọ́run gbé wà jìnnà sí ìlú báwọn. فقال رسول الله آمين wọ́n tún wá dàbí ẹ̀kú tí wọ́n á ṣe àmì bẹ́ẹ̀ ní orí. ثم قال جبريل يا محمد ìbílíkò tó wá sí ìdákẹ́ tí ń fún ànábì ní ìròtú wá ní wọ́n sí ọlọ́run Muhammad. من أدرك شهر رمضان ẹ̀tọ́ náà ń bá ní kọ́ àwẹ̀ Ramadan ọba láyé. فلم يتقبل منه ọwọ́ àgbà àwẹ̀ ní àwọn ọ̀wá àgbà lọ́wọ́ rẹ̀ bóyá ń ṣe sì nánú rẹ̀ bóyá ń wù àkàtì ọ̀dánù rẹ̀ tó fi ba gbogbo sẹ́ rẹ̀ jẹ́. فمات ọwọ́ akú lórí pé wọn ọ̀gá rẹ̀ náà فلم يغفر له فيه tí ọ̀rá forí jẹ́ ọlọ́run nínú rẹ̀. فدخل النار irú ẹni bí ọ̀wọ́ lẹ́yìn فأبعده الله ọlọ́run tó gbé wa jìnnà sí nǹkan. فقال رسول الله آمين ìbílíkù tún sọ̀rọ̀ lélẹ̀ ànábì náà sọ̀rọ̀ lé pé bẹ́ẹ̀ náà ni ó rí ànábì wá sí àmì lórí. فقل استغفروا ربكم إنه كان غفارا wọ́n ní gbogbo wa ẹja tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run aláforíjì ní àforíjì gbogbo wa. الحمد لله رب العالمين ọpẹ́ tọ́lọ́wọ́n bá ní ṣe wa lọ́dọ̀ gbogbo àgbàlá ayé. الرحمن الرحيم àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀rọ̀ مالك يوم الدين ọmọ olùkápọ̀ ọdún ẹ̀sán. والصلاة والسلام على رسول الكريم ìkẹ́ ìdí ọlọ́run kọ́ máa bójú sẹ́lá alápọ̀lẹ́ ní وعلى آله kọ́ máa bá wọn ará ilé rẹ̀ وأصحابه kọ́ máa bá wọn sọ ábà rẹ̀ وسلم àtàláfíà ọlọ́run. وقال الله تعالى ọlọ́run gẹ́gẹ́ fún ara rẹ̀ wá sọ báyìí pé كتبت عليكم صيام الشهر èmi mọ kọ àwẹ̀ lé yín lórí pé dandan ni kẹ́ ẹ gbà á.
dandan ní àwọn Ramadana o dandan àwọn tó lọ́wọ́ ní ọ̀dá àwọn ọmọ fún ìjẹ́ mọ̀ wíri òkú nínú àgbà ìtìmí ó ń sì gẹ́gẹ́ mú àwọn ọ̀dá àwọn fún kí lọ́wọ́ ẹ̀fẹ́ tàbí tó yọ̀ ọ̀dá fún ọmọdé wọn bẹ̀rẹ̀ lọ sí ní ìpínlẹ̀ ọ̀sán àfíà kankan ọlọ́run mú ọ̀dá ọ̀ wọ́n bá lọ́dá àfíà kan ọmọdé ọ̀dá lẹ́yìn náà àwọn ọmọ wa kínkínkín wọn ẹ bá bá wọn bọ́ àwọn náà omi bẹ̀rẹ̀ wọn máa ní àní gbàgbà yìí lá ní gbàgbà yìí lá kọ́dà wọn fọ́ọ̀sì méje wọn ni torí bàtà bá sínú lòun náà fẹ́ kó wọn ó sínú wọn wà fọ́ọ̀sì pé àbàdà yìí náà lọ́gbà alásàrì mi tó jẹun tààrà tó kù láwẹ̀ tí ó san padà onírìn àjò ìrìnàjò yẹn jìnnà ó jìnnà púpọ̀ èyí tó tọ́wà nípa náà wọn onírìn àjò tọ́wà lọ ọ̀gbẹ́ tí yá yìí ara bẹ́ẹ̀ni lógúnlówó jọ́sán onímọ̀ sọ̀rọ̀ ní àjò yíò ń gọ́ ẹgbẹ́ bí a bá gbámọ̀ sí ní ìbàjáde tó dá fún ní sinimá bá ìlú 30 minutes ó tí ó lè tó 30 minutes ní yóò dégbẹ̀tì torí ẹ̀dà pé ní àtàkà àbísù àtẹ̀jẹ́ alọ́dọ̀ àmàlà ọmọ àwọn ọ̀rọ̀ àgbà dímọ̀ nílò yìí àgbà òní wọ́n tí a gbọ́ ní pé wọ́n lẹ́nu ní àjò ìgbẹ́tì wá jẹ́ ní àjò ìgbẹ́tì jẹ́ ní àjò àwọn ọ̀rọ̀ tó wù gẹ́gẹ́ bá tó parí dá wọ́n máa gbáwẹ̀ wọn bọ̀ òbímọ dandanilé yìí lánàá ló bímọ tọ́bọ̀kùnlé parí la yukallifu Allahu nafsan illa wus'aha ní tí ó pọ̀ yìí lọ́rùn èmi ọlọ́run fi là ń wọ̀n lápọ̀ yìí lọ́rùn àfẹnọ́bá ọrùn fún ẹ̀ tó bímọ náà ẹ̀rọ ọrùn fún tọrọ máa ní oúnjẹ tí a bá jẹ ń bẹ̀ náà mú ara ó ti wá bí ọyàn àwọn náà gbọdọ̀ dògbò ń ta ọmọ wa jẹ́ nítorí kó bí ọ̀wọ̀ tí ó fún Ramadana ọ̀wọ̀ tí ó fún Ramadana iná ní pé kìí nìkan wá kan sí ọwọ́ agbé sí àsìkò ayá yìí ọwọ́ agbọ́mọdání ọwọ́ àna ọmọ kan sí ọmọ mú ọwọ́ afọwọ́sí ọwọ́ afẹ́ ń bu iyán ọwọ́ afẹ́ ẹ̀rùn ilẹ́kùn ẹ̀kọ́ ìdájà ẹ̀kọ́ lọ́wọ́ tọ́jú ẹ̀ ọ́sẹ̀ náà ni ọ pàmọ́ ni kọ́dẹ̀ ní ti ṣe kó súnúlé yóò sì máa jẹun ọkọ̀ lòsì nímọ̀ lóbìnrin dáadáa ní jẹun ọkọ̀ lòsì nímọ̀ ìyá ti pẹ́ tó wá mú ẹ̀bà àti ẹ̀gúsí àti ẹja ọwá gbé sí lérí tébù ní sì ti rúùmù àwọn anọ́sẹ̀ tó tọ́ nọ́sẹ̀ sósì ọwá ń jẹ́ àgbẹ̀bà ọmọ ìwọ̀n yìí ṣe kó sún ní àpá ìgbà ọgọ́ fún Ramadana lọ́wọ́ rẹ̀ fún Ìsìlámù ní ọwọ́ rẹ̀ ètùkọ́ máa jẹ́ gbogbo àwọn àdúgbà kò jẹ ìwọ̀nú lílọ kó jẹ ìwọ̀nú lílọ ìgbà ọgọ́ Ìsìlámù wa kò yí ọ̀pọ̀lọpọ̀ wa àkànṣe Ìsìlámù ẹ̀dàpọ̀ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀ká wa ọdọọdún náà máa sọ̀rọ̀ Ramadana ọdọọdún tó ń ti bẹ́ẹ̀ náà ẹlòmí understand ẹ̀sìn rẹ̀ ọgbọ́ yé Ramadana ń bọ̀rùn ní ẹ̀yìn náà rí pé kàkàrí rẹ̀ tí ó ti wà lára wa àwọn kan ti bẹ́nu wa ẹ̀ẹ́dẹ̀ ránu ọlọ́wà fọ́lọ́ bá sáànú àwọn orí báwo tí bọ̀ yóò sí ní ọmọ wa gbọ́nà gbàgbé arúgbótánà tí wọ́n bá wẹ́ arúgbótánà tí wọ́n tó bá yí mẹ́ta wọ́n ní sàbá àdúgbà tí wọ́n sì ní ọdún tí ó lè bí àkókò máa dé ní sinmi Ramadana kò tó dé ọ̀rọ̀ sàṣà wọn nípa ẹ̀kọ́ èyí tó bá ní gbàmẹ́lẹ̀ mẹ́wàá ọ̀rọ̀ dáadáa ni ó dáadáa ní Ramadana ó ọkọ máa gbà ìyàwó máa gbà ní ọlọ́pàá
kọjá rí tí ò ní jágà àwọn àdánwò tí wọ́n ṣẹlẹ̀ sẹ́dá kápọ̀lọ́wọ́jọ́ ṣẹlẹ̀ sí àwọn ẹ̀yìn gánà sí ẹ̀mẹ́ nù wá tẹ́ ẹ̀ máa wá wọ́n sàkúrà ara yín wákàtí kọ̀ọ̀kan lè máa jẹ́ ẹni ọ̀sán ní dókítà náà lóṣù ní kí máa ṣe lẹ́wọ̀ ọwọ́ kàbìtì ọwọ́ kàṣàkù bá mú ọdún àkókò ó fi lélẹ̀ níwájú ẹ̀ máa jẹ́ èyí sí mọ̀dákìní ọ̀sán òfò ọlọ́dún ní wà láyé ọ̀padà ní sí láyé tí ń bọ̀ wá ní máa wẹ̀ ní ọ́sà rẹ̀ wá kírítíkà ẹgbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run káná tí jọ wọ́n mọ̀ gbé alọ́rọ̀ yìí wọ́n ti pọ̀ tó ní wọ́n sì padà lẹ́ẹ̀kan náà wà kárùkú sí mọ̀ fún ọkọ̀ ọlọ́pàá ọmọ ta ayẹlẹ́sí ọmọ mọ́tò ọpàdé wọ́n ti jọ yìí ọjọ́ lọ́wọ́ sísìn kan mọ́ ọ̀la ẹjọ́ lọ́wọ́ sísìn ẹjọ́ mú ọ̀la katabtu alaykum siyama shahra ọlọ́run ni mo sàbẹ̀ lọ́nà ẹ̀lẹ́ lórí wa wa'adtukum thawab ad-dahr mo sì wá bá yín mo ṣàdéhùn fún yín pé bẹ́ẹ̀ bá gbà lóṣù kan o ẹ̀san ọdún kan ṣoṣo ilẹ̀ sìn ní fọ́dún kan jálè faqala an-nabiy sallallahu alayhi wa sallam àṣẹ́bí Muhammad ìfẹ́ ọlọ́run law ya'lamu an-nas wọ́n bá ṣe páwọn èèyàn lọ mọ̀ ma lahu fi shahr ramadan ìtí ń bẹ fún wọn lẹ́san ní dáadáa níkẹ́ nígẹ̀ láàánú ọlọ́run tí ń bẹ nínú oṣù Ramadan nìkan tó bá ṣe páwọn èèyàn lọ mọ̀ ní. latamannaw an takuna as-sana kulluha ramadan àwọn èèyàn tí wọ́n bá mọ̀ náà wọn ọba máa tàn mọ́ kò bá máa wù wọ́n wọn ọba máa fẹ́ bẹ́ẹ̀ pé gbogbo ọdún yẹnyẹn kọ́ máa jẹ́ Ramadan lámàgbánú ẹ̀. ìtẹ́ fún ọdún oṣù àbúbáríkà oṣù Ramadan ti wọ̀ ẹjẹ́ abẹ́rẹ́ ní èdè ẹ̀yàn wà láì tí bá ń di 20 tọ́wọ́ di 21 ẹ̀ ní ìfẹ́ kọ́tà mọ́ ẹ máa wo kínú lára Ramadan ṣé ká rọra sùn wá tí ò sí akú tí ò sí kẹmọ́tọ́rọ̀ ní mo ti ti gbogbo tí já kú mo ti tì mọ́mọ́lé dákun ńgbọ́ wà pé ọlọ jímọ̀ wọ́n ní gbogbo agbogbo ọlọ́run ti tì mọ́lé tí wọ́n sì wọlé jíyàn gbé tọ́ wá sílẹ̀kùn kalẹ̀ wọ́n fẹ́ tẹ́sí ọlọ́run yìí ọ́ tẹ́sí ara rẹ̀ tí wọ́n bá rú ọlọ́run wọ́n bá máa yíwá 500 million kí yíwọ̀n ọ̀gá ọlọ́run ẹ tilẹ̀kùn ẹwà fọ́rọ̀ yìí ní ọlọ́run lọ́wọ́ ẹrù ọlọ́run tó fẹ́ rìnrìn àjò ìyàwó rẹ̀ wá bẹ̀rù oyún tẹ́ bá ti sọ lọ́rùn máa sọ ọ́ ní wọ́n ọlọ́run mo fẹ́ rìnrìn àjò ìyàwó mi ní kúdẹ̀kúdẹ̀ lórí bọ́ bẹ̀rẹ̀ ọlọ́run bá sọ tí bẹ̀rù rẹ̀ òun ti lọ ìyàwó wọ́n sin ìyàwó wọ́n nígbà tí ó tójọ́ kẹta fún àtújọ́ kejì wọ́n ní sàárì ńlá náà àwọn ẹ̀dá sí lára mú ìyàwó afáàkiri ní ẹ̀yà súnmọ́ bẹ́ẹ̀ ta iná gidi wọ́n wá ń bẹ̀ wọ́n ni wọ́n ń bẹ̀ wọ́n ni wọ́n ń gbà wọ́n wá ka ọmọ ọgbẹ̀ sọ́tọ̀ wọ́n wá gbé ọwọ́ àjọ ọba rẹ̀ nígbà tí ìyàn rẹ̀ nǹkan sí méjì báyìí pé ọ̀kan ní èése ìwọ ọlọ́run ìyá ọmọ ti kú ọmọ nìkan látọ̀ lọ àdéhùn rẹ̀ ó ti pẹ̀lú mi pé ọlọ́run ìlọrin àjò ní bá sọ sí pẹ̀lú àwọn sọ́ọ̀mù ọlọ́run ní sùúrù gbọ́ lóòótọ́ ni pé gbogbo ẹni tí ọba gbàgbọ́ ìfìrí ni gbogbo tí ń jẹ́kù sí ibà ẹ̀rì inú àwẹ̀ ọlọ́run máa padà mẹ́ kọ́dà àwọn ọmọ tí wọ́n ń gbogbo ládùúgbò tí wọ́n máa ń rí hàn wọn ẹ̀rì àwọn náà máa lọ jẹ́ kọ́dà wọ́n lè ti gbogbo tó ń lé àwọn náà máa tàn yìí wọ́n rìn kọjá bí ìgbà tí ó sì ń gbà náà wọ́n ti gba pẹlẹbẹ gbogbo ẹ̀ wọ́n ti mú lẹ́kọ̀ọ́ tó jáde wá àwẹ̀ ní àlùbáríkà pọ̀ nínú àwẹ̀ láàgbọ́ mẹ́ta àbáwọ̀ méjì àbọ̀ wọ́n yà ẹ̀dáríwá sí bọ́
àmọ́ ní Ramadan wọ́n kàn máa lọ rẹ̀ oṣù yẹn láti bá ẹ̀ka púpọ̀ gbogbo ẹni bá jẹ́ dáadáa ọgbọ́n wọn lọ́wọ́ nínú ọmọ sí rẹ̀ o gbogbo ẹni tó bá jẹ́ rírí ọgbọ́n wọn lọ́wọ́ nínú ọmọ sí rẹ̀ o yẹ́yà rẹ̀ ọjẹ́ tó dáa dáwọn alájẹ́ ọjẹ́ tó dáa ìwọ̀n ọmọ rẹ̀ tó náà fẹ́ dàgbà tó fẹ́ lápò ra tó dáa fáwọn alájẹ́ nínú Ramadan ní sínú sí dáadáa sáwọn alájẹ́ sí dáadáa sáwọn alájẹ́ nínú Ramadan náà kí dáadáa rẹ̀ ń di dọ́kù wọ́n mú ẹja tó dá ẹsẹ̀ ìwà àti ìyàwó rẹ̀ ẹ̀ẹ́ àti ilẹ̀kùn wọn ní àbí sínú ọmọ tó lè ṣe pé ọdọ̀ àwọn alájẹ́ lòun ti ń ṣe ọmọ yìí kékeré ìwú ẹja ó wá gbé ayé ẹja ọdún fún bàbá orin tí wọ́n rí lọ́wọ́ múrí wọ́n ní yóò nínú ọmọ yẹn fẹ́ràn bàbá yẹn torí ọdún wọn ti ń sinmi gbẹ́gbẹ́ ìgbàdúrà òbí kárìbù jẹ́ yín tán ọ̀dọ̀ àwọn alájẹ́ wọn ti sinmi pa wọ́n bẹ̀rẹ̀ lé wọn lórí bẹ́ẹ̀dì wọ́n bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ kí ń nà ọba bá sí tù gbogbo wọn bẹ́ẹ̀ kí ni jẹ́ ní ó dùn rí fẹ́ràn wọn yàwó wọn máa jẹ́ ní ó dùn àwọn ọmọ tàbí kéékèèké wọn máa jẹ́ ní ó dùn ọmọ wọn wàhálà tí ẹ jẹ́ ṣe pọ̀ báyìí wọ́n lọ́gbọ̀dọ̀ dé gíní wọn wọ́n ti jẹ́ gbèsè ayé ìyàwó sí sí olóòrùn àtọmọ̀tọ̀ fún ìyàwó rẹ̀ pẹ̀lú gẹ́gẹ́ ti máa dáná gbogbo gẹ́gẹ́ agbó àwọn ìyàwó rẹ̀ tí wọ́n sí ojú ẹ̀kọ́ lẹ́ni àtọ́ akíwájú ìlànà mo tún tó kó lẹ́yìn nísìn tí jẹ́ pé ìyàwó àmọ́ ọ̀dẹ̀ kan sọ nílé ó tó lọ kí hítà ọdún wọ́n fẹ́ kó ẹ̀kọ́ ọdún àgbógbé hítà mẹ́rin ní ààrẹ tí wọ́n ọgbà pàánù létí ní ó fi kó tí ó wọlé ní iná sọ́ọ̀dì ẹ̀ àsìkò kàlẹ̀ yẹn sí gbogbo wa ìyẹnyẹ nípa tó lóbi ìdíjà ti ṣe sẹ́yìn ọlọ́run àfòsù us ẹ̀yẹ sí wọ́n yẹn mọ́sá ìyá fi wọ́n lára ẹni ká lóko ní bá ṣe padà lẹ́yàwó rẹ̀ ó tó ọ lẹ́yàwó rẹ̀ ó tó ọ inú Ramadan gan àwọn mi tó wá bẹ̀rẹ̀ bàbá sí i èèyàn kò ní ìta àmọ́dún obìnrin ló bá èyí ṣe ń gbogbo wá àti gbogbo lẹ́yìn ẹgbẹ́gbọ́rọ̀ wà àti gbogbo Buhari náà bá Buhari èwo lọ wà láti ta àwọn kìí ṣe bí ọkọ̀ rẹ̀ gbé ọ sínú mọ́tò àwọn kan bẹ báwọn mọ́tò kọ́ wọn lọ́wọ́ wà sí ọkọ̀ ní jùkú ní mọ́tò àwọn olè sí sọ́kàlẹ̀ rẹ̀ lójú gbọ́rọ̀ àwọn obìnrin àwọn yẹn ńlá ní o àti ẹ̀tọ́ lẹ́nìkan yíò gbé ọ̀gá àwọn ọwọ́dà ní obìnrin ní kó sí àti ẹ̀wà láti dé ní lẹ́yìn ọkọ̀ rẹ̀ ó sì sọ sí àrẹ̀ ó sì dògbó láàrin àwọn obìnrin èyí ńlá ọ̀gá ní ó sì gbogbo wáṣẹ̀ ìyàwó á sì yíò ẹwà lábẹ́ ẹ̀yìn ẹwà gbọ́wà sí náà nù àbẹnú àwẹ̀tọ́ gbogbo wa sùpọ̀ àgbọ̀rọ̀ ọlọ́run ẹ̀yọ̀kan ní méjì ní táàmù lọ ní ẹ̀yìn tó wá lọ lè mọ́ sábẹ́ igi níbẹ̀tẹ́ ló ti kọ́ ọ̀rọ̀ ọ̀la ẹwà gbọ́wà sí náà nù àdí òun náà dágbére nígbà òun náà lọ wá sí nínú Ramadan oṣù usa ẹ̀yìn wá sọ di oṣù kọ́bà yìí fi ẹ̀sẹ̀ pamọ́ lọ́wọ́ àti rẹ̀ sọ bọ́kọ̀ àfẹ́sọ́nà rẹ̀ náà ní ẹ̀lò wá sí ibi nílé mi lọ bí olómi gbóná lára rẹ̀ mi máa lọ àpò àsìkò rẹ̀ lọ àpò àsìkò nílé mi lọ àpò àsìkò ọjà ọ̀dọ̀ bàbá wa yára èmi máa lọ wọ́n dápọ̀ ẹ̀já jọ lọ ọ̀kadà ilé ẹ̀wọ̀n gbogbo ẹ̀wà gbé mi àwọn ilé wọ́n ti mọ̀ pé àwọn lọ wá sí kì í ṣe kẹ wá yá kó bẹ kẹ wá lọ kọ̀ọ̀ká kúnà kẹ ẹ̀ ṣe ra yín bẹ́ẹ̀ ti ṣe ra yín tẹ̀ tí mo táyà mú tó àfún wá sí túká ẹ̀yin náà wá ń bọ̀ ní kó lẹ́ ti bá ọlọ́run sàárì kó lẹ́ ti pàdé ìgbà kí á ẹ̀tẹ́sí máa ń fojú àdé sínú tẹ́tù máa bá wọ́ta ẹ̀dàkùn ọwà tó gbà náà dúdú ní kí mo dín ẹ̀lò jọ dúdú yẹn ní kó fry kọ́ wá bá ń ṣe jollof àlèmú ó sì jẹ ọkọ̀ lùsí ọwọ́ ara ọ̀sẹ̀ ẹ̀yọ kan ọmọ orí ní ẹ̀bá ti sínú pẹ̀lú àdáàdì tí ẹ̀ èyí tó jẹ òun náà iná lọ jẹ ọmọ ní ó ti jáde kìí àmọ́ nínú sàárè kó tó mà wọ́n á bọ́ sí lẹ́sí àlè wọ́n fi sínú pápá mẹ́lá magiri tí ọ̀lẹ́ nìkan ìwọ̀n náà dáre bọ̀bí tí ó sì ra ẹ̀kọ́ kan mọ́ìmọ́yìn kan dáadáa ìlú ọ̀wá nínú ìkan
ọwọ́ kankan ẹ̀kọ́ kan máa ń kan ó sì jẹ́ ó sì sinmi ó sì ní alhamdulillah ọ̀rọ̀ náà wọ́n yà wọ́n ní táwọn ẹ̀wọ̀n náà gbàdúrà ju tèmi lọ kàrà àwọn sì ní tiẹ̀ ó tún jẹ́ sàríwá ẹ̀tẹ̀ bá ní olúwọ́bù sí ẹ̀rọ wá dàbí ogun wọn wọ́n tún wá gbé yíwá gbé lọ́ọ̀dá ọba ọ̀rọ̀ mẹ́rin lọ́gbì wá èyí sí tẹ́ gbọ́n náà nù inú kan ṣoṣo kálùkọ́ mọ̀ ọ̀rọ̀ kí ló ń fẹ́ sí kálùkọ́ mọ̀ ọ̀rọ̀ kí ni tó ń jù sí báńkì lọ́dọ̀ ọlọ́run tó ń fẹ́ lọ dé bá méjèèjì yí mi gààrí ni wọ́n fi sínú gààrí ni wọ́n fi sínú méjèèjì yí mi ọlọ́run sí ni mo tẹ́wọ́ gbà ẹ̀nàmà ìyàwó tẹ́sí ìwà mọ́tò wọ́n ta sí inú yín wọ́n mọ́ rúwà nú yín ọlọ́kadà bàjáàjì àti ní ti bá jẹ́ náà jẹ́ sí àrígílẹ̀ gbogbo àwọn sí ní gbogbo yín tẹ́wà mú ọkọ̀ tẹ́lọ kí wọ inú kásíá tàà ní rí nọ́mbà tàà ní rí kan tẹ́wà lọ rí oúnjẹ tẹ́jẹun tẹ́yìn tí ó sí wá ara rẹ̀ ló ń ṣe ìgbàgbọ́wọ́jọ́ lọ́jọ́ kíyàmá àtẹ̀yìn kan náà ẹjẹ́ sàrífà àmọ́kíní igbó ní ẹ̀dẹ̀ fílẹ̀ tún wá mú lọ́sàn àwọn aka máa fẹ́ ìyàwó ní à wà mùsùlùmí kọ́ ní ó ní ààyè mùsùlùmí ní kọ́dà máa wá sí náà rẹ̀ olùkẹ́rọ̀ ní tó bẹ̀rẹ̀ agbókà lónìí àrí àjẹsà ní oníyẹ ọwọ́ ọjẹsà ní ẹlòmí jí ó fọ́ ọmọdá ó sì mú mi ní gbáwẹ̀ lọ omi jẹ́ kí ẹ̀sẹ̀ wọ́n yé wa ẹ̀dàkùn ẹ má fi ẹ̀sẹ̀ ṣeré o ẹ má fi ẹ̀sẹ̀ ṣeré o tó lè jẹ́ kìí àmà tọ́mà àti pẹ́yàn dán òfìfò ní ọ̀rọ̀ wọ́n ní hadisi Rasulullah sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ tá níbi wa Muhammad sọ ìjọ ọlọ́run máa bá sọ báyìí pé idha kana yawm al-qiyamah baynama ana waqifun 'inda al-mizan ànábì ní bọ́bá ti jáde kìámà tẹ́mi náà gbọ́ mi tí wọ́n ti wọ̀n sùn wọ́n pé ó mọ fẹ́ mọ bí táwọn àlùmọ̀ bí ó ṣe jẹ́ lónìí fayuti bi shabin min ummati wọ́n mọ wá mú ọ̀dọ́ kan bọ̀ nínú àwọn àlùmọ̀ ní ànábì wal malaikatu yadribunahu wajhan wa dubran báwọn màláíkà ti ṣe mú bọ̀ yìí wọ́n máa ná wájú wọ́n máa ná lẹ́yìn wọ́n máa fọ́ ní etí wọ́n máa fún palẹ́yìn wọ́n máa fún palẹ́yìn wajhan ojúnù dubran ẹ̀yìn nú ni èyí tó bá ṣe pé kó mọ̀ wọ́n ta bọ́ lójú èyí tó bá yẹ pé kéde rí ọ̀fọ́ kọ́nà tó pé tó sọ̀kọ̀ padà ọlọ́run mọ́jà tí wọ́n sọ̀rọ̀ jọ náà ààrí ìran o fayúti bí sáàbí mẹ́ni ummati wọ́n ma wá mú ọ̀dọ́ kan bọ̀ wá nínú àwọn àlìhún wọ́n malaikatu yadribunahu àwọn màláíkà ma lù ú wajhan wọ́n ma lù wájú ẹ̀ wa dubran wọ́n sì máa nà lẹ́yìn bàbá wọ́n wá sàlàyé kankan fún un bẹ́ẹ̀ wọ́n ní kí ló dé tí wọ́n fi pè lọ́dọ̀ àti gbogbo wa yìí lábọ́dọ̀ dìde kéde pé ọ̀dọ́ nìkan ọjọ́ àdúgbò ní ọjọ́ kìíní gbogbo wa yìí lábọ́dọ̀ dìde lójú àdìkìá fayata'allaqu bi ànábì ní yóò wá so mọ́ mi ṣé mo wà lẹ́gbẹ̀ẹ́ ibi tí wọ́n sùn wọ́n yóò wá so mọ́ mi wa yaqulu ya Muhammad yóò máa wá fẹ́ aláyé lọ́rùn Muhammad sallallahu alaihi wasallam ya Muhammad wẹ́rẹ́ Muhammad al-mustaghasu bika ẹni tí wọ́n ràn lọ́wọ́ yín wọ́n ràn lọ́wọ́ pẹ̀lú rẹ̀ dákun ràn mí lọ́wọ́ faqulu ya malaikata rabbi ma dhanbu bí bá ti wí bẹ́ẹ̀ èmi náà wá ní ẹ̀yìn màláyíkà ọlọ́run tẹ́ ń nà wájú tẹ́ ń nà lẹ́yìn kí lẹ́sẹ̀ tó ṣe tẹ́ fi ń nà tó báyìí fayaqulu àwọn màláyíkà wá dáhùn adraka shahra Ramadan Ramadan bá láyé ní fa'asa Allahu fihi nínú Ramadan gangan ló fi wá sẹ́lọ́ wa lam yatub kò tún wá túbá tẹ́ fa akhkhasahu Allahu fuji'atan àárín ìgbà tó fi sílẹ̀ tí ò túbá òun
fàákúlù àhàl qara'tal Qur'an. àánú ànábì ní àánú mi ó wá ṣe pẹ̀lú àánú rẹ̀ ó wá sí ànábì àgbàdo ìkọlé sí. àánú rẹ̀ ó wá sí ànábì pẹ̀lú ìyà tí ń jẹ ànábì ó wá béèrè pé so kí Al-Qur'ani tó ọmọ Qur'ani. ọ̀pọ̀ ẹ̀ tó ṣe pé ẹ bá so yìí ní ẹ̀tẹ̀tẹ̀ so ẹ̀lẹ́bí ẹ̀ tó dáa kẹmọ́ máa lọ́ra fùfú nílé ẹlẹ́ẹ̀kẹta lọ́rùn ẹ̀tún wá bọ́sọ́wọ́ ọ̀tún ilé ẹlẹ́ẹ̀ka ọbẹ̀ ẹ̀sùn igi kẹjẹ tó dáa má jẹjẹkújẹ àmẹ́lọ́run gẹ ní ọjẹ́ tó dáa tó fi gbà pẹ́pẹ́ lọ́wọ́ gbà lọ́wọ́ kó ní ọjọ́ tó mọ́ àmẹ́lẹ́ wọ́tọ̀ wá ń jẹjẹkújẹ mwen bukari àgbàdà wọn sí mẹ́gẹ́rí mú ìgbèrò ẹwọ́ ẹ̀dàmù èyí náà ti tó mọ̀fẹ́wọ́ tọ́lẹ́tì ó ti gbogbo ìgbó kalẹ̀ mọ̀fẹ́wọ́ tọ́lẹ́tì náà bá wẹ̀wọ̀ látara èyí tí ó sì gbé gbókè ní pẹ̀lẹ́bẹ̀ ní ti fẹ́ bá ti ẹ̀jẹ̀ látara ó tí ó ti rí ẹni ọwọ́ bọ́ sínú tọ́lẹ́tì ọkọ̀ bí àwọn ìṣù ó tún jákèjì náà yéè ìfún rẹ̀ ń lọ ní ẹ̀dọ̀ rẹ̀ ń lọ ní lójijì náà ló kú wọ́n para rẹ̀ kékeré wọ́n náà bẹ́ẹ̀ lọ́wọ́ sí lára rẹ̀ máa ṣe ya Allah ó tẹ̀síwá ya Allah ya Allah ya Allah bó ti ń fa ọmọ wá fà ní ẹsẹ̀ ọlọ́run sàrọ̀dọ̀ ní òkúrú ìlọ́run ọlọ́run lọ́pùn ọlọ́run ọkọ̀lú ní ọdún ní ọlọ́run sàrọ̀dọ̀ ọlọ́run sàrọ̀dọ̀ wọ́n náà bẹ́ẹ̀ lọ́run ẹ̀ǹkan sì ń bẹ́ẹ̀ bá jẹ́ sàrì tẹ́lẹ̀ mú tílé ọwọ́ ara gbó sínú ó tún wá ara gbó ti sáàrí ó sì mọ̀ bí tó ti dá bí wọ́n bá ní ẹ̀gbẹ́ ìdíkíní ni ààrùn ní cross express báyìí olóòbèrè Maradona ló ti ẹ̀ lọ́dẹ̀ àjí òun ìní kókó láìsẹ̀ kọ́ ọlọ́run gbogbo àwọn ìyá wa tí wọ́n lè mọ́ mú sí wọn ni àfọ́lọ́ ní jímọ̀ bí ọ wọ́n sàbàwà jọ́rọ̀ àwọn fa'asallá àfi ìwàlàmìyàtò ọwọ́ sẹ́lọ̀ nù àwẹ̀ náà kò sì túbà fa'akazakullahu faja'atan òjijì lọ́lọ́run wá gba ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ fa'aqulu hal qara'tal Qur'an ànábì ọmọ wa bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ nígbà tó wà láyé so kí Al-Qur'ani sọ fayaqulu ta'allamtuhu wa nasituhu yóò wá rí wà nẹ́bí pé wọ́n mọ́ ké àmọ́ mọ́ gbàgbé ẹ̀ ṣe bàbá yìí gbogbo ẹ̀yin tẹ́ ṣe wòlímà tó ṣe wòlímà táwọn ọmọ kéwù yóò dátẹ̀lé ọlẹ́yìn tí yá rẹ̀ mú ohun tí ẹ̀ tó tún tí ó ti fara gàrí tó wáwé wọn nínú ní ẹ̀kẹ́ sí tí wọ́n náà wé láàrin ẹgbẹ́lẹ́ ilé ìkà yà wọ́n gbọ́dọ̀ ẹ̀gẹ́dẹ́ kan ọdún rẹ̀ ajẹ́dẹ́gẹ́ mílò tó sọ̀rọ̀ ẹni ọdún rẹ̀ dárí mọ́ sàwà mílò tó sọ̀rọ̀ ẹni ọdún rẹ̀ ràmọ́ ní ìwò ló sọ̀rọ̀ ẹni gbọ́ ẹ̀tẹ́ kí kùrá ní tó tẹ́ gbàgbé ẹmọ bọ́ọ̀ alẹ́bìdí ma bí nírí nígbà tó ní tó bí mọ́nú nísìnyí alùkọ́rọ̀ àtàrùkọ̀ wa yóò kí kùrá mi a oníta ìdámtò wọ́n sí mọ́ kí àwọn ọmọ àwọn ọmọ ti gbàgbé sọ́wọ́ kí wọ́n náà gbàgbé wọ́n sì dáwákà fún ọjọ́ náà wọ́n kí ní wọ́n ló lè gbé ẹ̀wùtá nẹ́bí bọ́ọ̀lẹ̀ ìwọ́n ló lè gbé àdìsá àwọn òní mà ìwọ́n ló lè gbé bọ́nà sí ra ìgbàgbá ní ọgbọ̀n lọ́wọ́ ká ní kúrò ké fún wọn bí àdìkì á máa àwòrán yìí sọ ọ̀pọ̀ ọ̀rọ̀ ajá tó láti mọ̀ irú ẹ̀wùtá náà yọ ọwọ́ ṣé sanyẹ́wò àbí ẹ̀tù àbí gíní àbáǹkárá àbí dàmáàsì ọ̀ọ́sọ ẹ̀wù náà wọ́n gbé kúta nẹ́bí bọ́ọ̀lẹ̀ ìwọ́n ló gbé sáà nẹ́bí wá ń dé abẹ́tí ajá yìí fàkúrù bí ìsàṣàbù àǹtà ànábì wa ni ọdún sí ni wọ́n yìí ọdún lédèrèdè ni wọ́n yìí sí ọ̀rẹ́ fádà owó yàtọ̀rọ̀ ní ànábì ni mo ṣe wá rú ẹ̀sìn sọ mí lẹ̀ wọ́n lè màláíkà tó yàtọ̀rọ̀ kó náà àwọn màláíkà náà sọ mú lẹ̀ wọ́n ń wọ òun náà ń wọ́ mi thumma asfa'u lakum min Allahi ta'ala mo bá wá rí bẹ́ẹ̀ pé wọn sọ wọ́n lẹ̀ wọn sọ
òun náà sọ mí lẹ̀ níwọ̀n àpè ọlọ́run pé ọlọ́run mo fẹ́ sí ìpẹ̀lá فأقول إلهي níwọ̀n àpè olúwa o شاب من أمتي ọ̀dọ́ ni nínú àwọn àlùmọ̀ mi lọ́wọ́ شاب ọ̀dọ́ kan ní nínú àwọn àlùmọ̀ mi lọ́wọ́ àmì sí bẹ̀rẹ̀ foríjìn فيقول الله تعالى ọlọ́run wa sọ̀rọ̀ báyìí pé إن له خصما قويا يا محمد ọdún níjà kan tó lágbára jù lọ tí ń bá jà فأقول ومن خصمه يا رب ànábì ọwọ́ ní ìwọ ọlọ́run pẹ̀lú níjà tí wọ́n jọ ń jà wọ́n àti táwọn jọ ń fa wàhálà حتى أرضيه títí tẹ́ni wọ́n èyọ́nu sí jésì pẹ́rẹ̀ kẹ́ni wọ́n yọ́nu sí فيقول الله تعالى ọlọ́run wà fún ànábì dé sí خصمه شهر رمضان ramadana ní ń bá jà láyé kan gbáà فأقول أنا بريء ممن خصمه شهر رمضان ànábì ń gbọ́ bẹ́ẹ̀ ànábì òní mọ́jọ́sẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀ tó ṣe yí pé ọba ramadana jà láyé kọ̀gbá kó ramadana débà kọ̀gbá mọ́jọ́sẹ̀ ìdí sí bẹ́ẹ̀ سيقول لي سيقول لي محمد gbogbo ẹ̀yin tẹ́ ìgbà wẹ̀ Ramadan ẹ máa jọ sánú ẹ̀jẹ̀ lọ kiri máa ní kan tẹ́ ṣe gbogbo ẹ̀ wọ́n kó kún wọn kó gbogbo ẹ̀ máa kájà ní fẹ́ ló kún lẹ́yìn sí ìtì máa gbé mẹ́fà síwájú wájú ń dátọ́ sí láàrọ̀ náà lọ́wọ́ ẹ̀kọ́ ká bí wèrè wọ́n kó pọ̀ pa lọ́wọ́ bí afọ́jú àkọ́rí inú gbóná rẹ̀ wàlẹ́ ọlọ́ọ̀lọ́mọ̀gá wà lẹ́gẹ̀ẹ́ ọlọ́ọ̀lọ́mọ̀gá gbogbo wà látàsí ìyẹn gbọ́dọ̀ sí kéèyàn gbà rẹ̀ kéèké náà mú náà anabi oni si gbẹ yìí o omi tajà kẹlẹ kọ lẹla wọn lẹbi kẹlẹ wọn wọn jọ mú àmọ́ da ìdá ajá tó gbẹ náà táwọn ọ̀rọ̀ pàápàá àgbàgbọ́ tó nà fún màkàjọ tó sọ lẹbi tó tún lórí ẹbí mọsálásí nàzẹ bàálẹ báwọrẹ yẹ ajá tó ní nà ní ma jẹjẹ tajà sẹ wẹ yẹ ń sọ̀rọ̀ ní ọlọ́wọ́ fún agbẹnugẹ lórí ìgbọwọ rẹ kọlọsáré ẹsìn gbàdẹ nù yìí. Ere tó ń sáà ìwọlé sá. Wọ́n máa ń yẹ́sùfà. tani ó sì pẹ́ Liman ya'rifu hurmata Ramadan. ẹ̀tọ́ máa pọ́nlé ramadana tí ò wá fún Fayaqulu Allahu ta'ala. ọlọ́run wa sọ báyìí pé Wa ana bari'un mimman anta bari'un minhu. gbogbo ẹtí wà níbi bá yọ pátọ́ yọsẹ̀ níbi ọ̀rọ̀ rẹ̀ kò ní sípẹ́ rẹ̀ èmi náà yọ pámọ́ yọsẹ̀ ẹ̀wọ́dọ̀ sì fẹ́ràn nẹ́bí tó Fayuntaliqu bihi ila an-nar. ní wọ́n ṣe wọ́ ọlọ́nu nẹ́nu Ibadallah. wọ́n ní gbogbo àwọn ẹ̀sìn ọlọ́ Ya'ti Ramadan haqqo. wọ́n ní ẹja fún ramadana níwọ̀ rẹ̀ ó dé ẹja fún níwọ̀ rẹ̀ gbogbo onísọkúsọ La tazna fihi. wọ́n ní ẹlọ́jà ṣe sì nánú ẹ̀ Wọ́n dàbò tó lọ tán. ó bá lọ tó lọ tẹ́lẹ̀ àgbàkò tí ń bẹ nínú òní ọlọ́run nìkan ní ṣàánú wa ẹ̀rọ bí ṣe ṣìnà tábọ̀ fẹ́ tó ìkọ̀kọ̀ wọn mara ọ̀fẹ́ ní wọn kọ́ ń kó nǹkan ọba fẹ́ tó ìbànújẹ́ ọba ọba ìyàwó ní alágbèrè ẹ̀fẹ́ ìmúra ní láti ní ìjẹta ẹ̀kọ́ tí bàtẹ́ wọ́n lẹ́sìn ẹ̀yìn ìgbẹ́ni lè ní mo tó ọ̀dọ̀ kọ́ ọmọ ara ẹ̀kọ́ ìmì ọ̀fẹ́ sí ní ọ̀fẹ́ tún ìnáwó ọ̀fẹ́ tún kì ní gbá fàmílì ìtóbi ọ̀fẹ́ yẹ owó gbogbo nǹkan ọwọ́ lọ kó gbogbo wọn ní ń pẹ́ mọ́ra ń kọ̀ ya ń tú ọwọ́ afẹ́ gba pípẹ́ mọ́ra máa ìbọ̀ ya ètò bá lọ́kọ̀ fẹ́ sọ̀rọ̀ ìbá lọ́pọ̀ ya ọba fẹ́ tọ̀ ìtọ̀ wá sùúrù lẹ́ẹ̀kan náà ní ìtọ̀ wá ní ọlọ́nà bí mẹ́rin ó ti pín ẹ̀ẹ́dẹ̀ alọ́bà aláyé ẹ̀yìn ní kíní kàlára ìdájú ní ìjà àbá ní kíní ìbá fẹ́ tó àbá ní sùúrù rẹ̀ ní ọmọ ìpòlò ti sàgbàkù tí ọmọ náà ní gbàtà lọ rí gíga ìròyìn ìmọ̀ tẹ́lẹ̀ ní kájọ síṣẹ́ papọ̀ náà wọ́n
gbogbo wa iná nígbà àfẹ́fẹ́ tí wọ́n rí àjì ní ọ̀rẹ́ yìí ìgbẹ́ máa dá sàkásà yá ṣe sẹ́dọ̀ yá ṣe sẹ́dọ̀ Ramadan every time kẹ́yìn ò ṣe sẹ́dọ̀ bẹ́ẹ̀ sẹ́dọ̀ fàdí yá mọ́ lọ́wọ́ ẹ̀sìn ẹ̀tún bá tẹ́ tí ń bá bọ̀ ẹ bá tó gbogbo ọmọ ẹ̀mọ́ فينطلق به إلى النار عباد الله يعطي رمضان حقه لا تزنى فيه ما سيسنانو ما سيسنانو كذا بلي تواصل ثاني وين كما سنكالة ولا تتكبر فيه ما سيسه موتو تو ديجالة تون لو تو nígbà di moto mi kan mi ma se nu awe ìjà odi de lo ti sọ̀kalẹ̀ ó wá mú ìgò kóòkì ó wá la mi rẹ̀ pa ó wá fọ́ ó pa moda ẹ má ṣe bẹ́ẹ̀ nu Ramadan bí ó ṣe Ramadan ní ẹ má ṣe bẹ́ẹ̀ ẹlòmí ó tún yọ̀ sẹ́yọ́ wa ni wo àpò sìmẹ́ntì kan ní gbóòórùn ẹ̀ ẹ wà wọn tó lọ́wọ́ tó sọ́nà kẹ́yìn ọmọ tó kéjì gbóòórùn ẹ̀ wò ọwọ́ ajẹ́jà dídì ẹlùkú wa dọ̀ mọ̀ lẹ́kùn tó dẹ̀ ẹ sábà dàbù máa rántí kó bí máa sì máa rántí kó bí wọ́n máa sọ àdílẹ́sì rẹ̀ yára àwọn ọmọ rẹ̀ ọ̀ọ̀má mi ọ̀ọ̀má èyí táwọn olóṣèlú tó tọ́jú àdáyé àti tí wọ́n pa àwọn ọmọ ẹ̀mú ó ti fi mọ́lẹ̀ fún ìyàjẹ́ ẹ̀mú lórí ikú bàbá ẹ̀wọ̀ kan wọ́n tí wọ́n fi ránṣẹ́ sí ọ̀ ẹ̀ máa rántí ọlọ́run tó rú ọ̀gá tẹ́lẹ̀ sí sọ́wọ́ ní ẹgbẹ́ akọ̀yà ẹ̀lọ́dọ̀rọ̀ kánú akọ̀yà àwọn kan mú ìgbà ara wọn báwọn tí máa ṣe ọ̀gá tí wọ́n mú ìgbà ara wọn ọ̀rọ̀ tí wọ́n ọ̀rọ̀ ikú ìṣọ́ra ló wà fún wa ọ̀rọ̀ ikú kí ni ó mú mi sọ̀gá ní sí tàmùfẹ́ bá já kí ni ó bí mi Buhari musa lọ wá ó yẹ tí mo dé máa bá ní sí tàmùfẹ́ bá já ṣe wà sáájú sínétọ̀ ní tí wà pé yẹ tọ́wá ní kò ní sí ó yẹ ẹ̀yìn wá èké mi kí wọ́n yìí ẹwọ ìyàwó tó ti lọ láwọn tó máa ti sáájú wọn àwọn dà wọ́n ti lọ àwọn tó wọ́n ti sáájú àwọn wọn láyé lọ́wọ́ lónìí àwọn gbádùn lọ́wọ́ lónìí lálùkọ́ ọmọ bẹ́ẹ̀ bá ti ṣe ẹ̀dàkùn wọ́n dá tàtàkọ́ gbọ́rọ̀ fi wọ́n dá tẹ́ṣọ́rọ̀ bí lọ́wọ́ wọn ẹ má mọ̀ tí nú rẹ̀ gbọ́ wà pé ọ̀sán ti lọ alẹ́báyé yẹn ní sí fàájì mọ́sí bẹ́ẹ̀ ọba dínú àwẹ̀lẹ̀ ọgbẹ̀ mùsùlùmí mú ìyá láyé lọ gbogbo wọ́n ti tọ́tí wọ́n àti sọ́ọ̀bù gbogbo wọ́n máa gbé sí lọ́rin ẹ̀bá débẹ̀ ẹ̀dẹ̀bẹ̀rẹ̀ ẹ̀yẹn jẹ́ kó sọ pé òní àwọn aláàkírun tí wọ́n bá kó káńtà bọ́ta ẹ̀ wọ́n máa fọ̀ ní pé ha àwọn ti gbà rẹ̀ tán gbogbo dáadáa tí wọ́n sì ní ìyàyí wọ́n rú wọ́n bí àyí wọ́n ti dàgbà pẹ̀lú sí ẹlòmí lọ yìí kò sì darí wá ní ibẹ̀ lọ darí sí ó mú fáàtò òṣèlú náà mà wọ́n tó sẹ́yìn ìwà wọn tó yẹ àà adẹ́rẹ́ ìdílé kọ́mọ ìgbòrò máa ń ẹwà tí mo tọ́ máa lórí ọjọ́ wọ́n ní mo ka dọ̀rọ̀ láti fi àtàwọn àmúkúmu lóríṣiríṣi lẹ́yìn náà mú ọkọ rẹ̀ èyí tẹ́ ń fi èyí tẹ́ ń lá èyàn wá tí ó mú kọ̀ wá rí má ọwá mú wá mọ́ ọwá fọ́ ní sọ́kà rẹ̀ mú lẹ́tọ̀ ọ̀fọ́ ọ̀sá ní pé yẹ ní sọ́kà rẹ̀ mú wé ọ̀fẹ́ ẹ̀rá wá ní òun kò bẹ́ẹ̀ ká ọwá ọ̀fẹ́ ẹ̀rá mo ti lọ bàjẹ́ nínú rẹ̀ wá owó lọ tó fi mo ti lọ sínú ọ̀wá ní pẹ́lẹ́ nítorí ìbùkún wọ́n lè tẹ́kùn ní máa bá ń fi ẹ̀yin obìnrin ọ̀dọ́ yílé lẹ́yìn lọ àtàwọn akùnrin kéèpẹ̀pẹ̀ díẹ̀díẹ̀ ẹ má jólófò fónú Ramadana tẹ bá rí tó fẹ́ yin jẹ ẹ má jẹ́ pẹ́yẹ ilé kọ́kọ́ fi ògbòrí lérùn pé láti bàjẹ́ fún un. ayatuwa nisa gbogbo tí jóbìnrin yẹn ayatuwa nisa àwọn bàbá wọn pè yín alaikunna bithawbil khair wọ́n lọ́dọ̀wọ́ ní aṣọ rẹ̀ yẹn wọnú àwẹ̀ ẹ̀dọ́kùn
ẹ̀dàkùn gbogbo àwọn ọ̀sọ̀kọ̀tẹ́ ẹ̀mọ́ ọwọ́ ẹ̀yìn wọ́n máa wo àbí ayé wọ́n máa wo bí ọlọ́run ti ní kígbà kànga yóò tó ẹlọ́ sí gbogbo ẹ̀ ná ẹ̀dàkùn Ramadan náà dé. èyí tà ní màbínẹ́ẹ̀tì ní bá sọ rí ní. màbínẹ́ẹ̀tì ní bá sọ ní gbogbo ẹ̀ náà sáwọ́ àmọ́ òwò àgbẹ̀ wọ́n sọ ẹ̀dàkùn ẹ̀lọ́ ẹ̀dà gbogbo ẹ̀. bá wọ́n bá yẹ wò yìí tára bá fi ṣe fúkẹ́ wọ́n ló jìyà níwájú ọlọ́jà kìámà wọ́n tó bá sì mọ̀ pé ọlọ́run mú ọ lẹ́yìn gbogbo ọlá ìjókòó tá a fẹ́ gbọ́dọ̀ fi sí rí lọ́wọ́ wá gbóhùn tó tóbi ọ̀dà bò ó gèdè kọ́ máa wá kí wá bí àti gbọ́dọ̀ fi ẹ̀ka ẹ̀kúsí ẹ̀rọ ẹ̀kúsí ọ̀rẹ́ ọ̀wá ní ìbílí lọ. Iṣẹ́ ọ̀rẹ́ wo lọ lọ́wọ́ ọba dáwà dáadẹ́ olóòfin wa ó sì tó kò sí dídé bọ̀rọ̀bọ̀rọ̀ ẹkùn sí ọ̀rẹ́ ọlọ́wọ́ sàárẹ̀ sẹ́ ẹkùn sí ọ̀rẹ́ lọ́bà tún sí pàápàá ó sì lọ́tọ́ òfò náà méjì kí ní òyìn tán ẹ má bìí dáwà dáadẹ́ ẹgbẹ̀ òmòrí tọ́ dá tí ọba wọ̀ wọ́n náà lọ́wọ́ náà kiri táwọn ọmọ ìyá wa ìyàwó àwọn ọmọ ìyá wa tàbí tó bá wọ̀ ẹni kéèrí kankan lára wọn àwọn bíbí yẹn wọ́n dà pọ̀ ẹ ní rí kankan lára wọn. Akramakallah. wọ́n dà wọ́n wọ̀ kan lẹ́ni wọ́n náà lọ́wọ́ wá lọ́ ẹ̀ ìṣèlú àwọn ètò ẹ̀wọ̀n wọn lọ sùúrù ẹ̀ náà lọ́dọ̀ àwọn ẹni wọn pàtẹ́wọ́ láìsí pàtẹ́wọ́ wọn méjèèjì kùsì ọ̀rẹ́ àbàmì olórí ẹ̀bàmì olórí ẹ̀bàmì jẹ́ kìdíyà. wọ́n bí lọ́dún bá kí wọ́n wà nínú tí wọ́n kọ̀ pé gómìnà ó ṣe àmùtẹ́lẹ̀bẹ̀sẹ̀ mẹ́rin àti fẹ́wọ̀rọ̀ kí ọ̀. ní gómìnà wá wọ ọsọ tó fún mọ́ lára tí ó so gbogbo wájú tí ó so ẹ̀yìn. gbogbo bára rẹ̀ ti rí lásọ́sọ́ ẹ má wọ̀ wọn ni mọ̀gbọ́n bá àwọn ayé wọ̀ ẹ̀kọ́ fún wọn. lọ́jọ́ lásì èkú fẹ́ wọ̀ lónìí àkọ́ lásọ mìíràn kò jẹ́ kọ́ táìtì mọ́. ìwọ́n tó sì mọ̀ gbọ́gẹ́rẹ́ lọ ń ta wọ́n tó mọ̀ pé pitó lọ ń ta wọ́n tó mọ̀ pé kókó lọ ń ta ẹ̀ẹ́dẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀yìn mú bí adẹ̀ ń ta kókó ẹ̀dá kúrò Ramadan náà dé wọ́n náà má pọ̀ wọn ní wọn. ẹ̀yin oníkùn ní oníkùn. àwa lọ́wọ́ kiri jàǹgbélé àwa lọ́wọ́ kiri kókó fún wa wọ́n gbé ẹ sọ èwo wọ́n sọ nù méjèèjì ìgbà kókó ní àbọ̀kà ìgbà àfààní ẹ̀dá kú ẹ̀bẹ̀rù Ọlọ́run Ọlọ́run béèrè ìyá ń sì fún lọ́rùn ọ̀gbàdà èyí tí ó máa sún ara rẹ̀ mọ́wọ́ dákùn gbogbo iná ẹ̀lẹ́bí mọ́rọ̀ ètò bá ti di wọ́n ní àwọn ẹgbẹ́ ojú tó wọn lọ́rọ̀ ọ̀dá ẹ máa wọ aṣọ òní ọwọ́ kiri lọ aṣọ òní ọwọ́ jáde tó tẹ́ bá pọ̀ ní méjì wọ́n sì bú ẹ̀yìn mẹ́wàá bíà bàbá rẹ̀ lérí ibú ẹbí náà bàbá rẹ̀ lérí ibú náà fi jáde ebi tó lé náà fi jáde ebi ìyá rẹ̀ wòlé wọn náà rí gbàtí jáde sẹ́ẹ̀ jáwó ẹyọ kan náà wọ́n bo ẹ̀yìn òbí ní ọgbà ìgbì tọ́kọ̀ jù ọ̀dọ̀ wẹ̀ ń bọ̀ ká wa إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون قوموا إلى الصلاة يغفر